ọlọ́pàá 400,000 ní á dà sáàrin ìgboro lásìkò ètò ìdìbò ọdún yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Ní báyìí tí ètò ìdìbò gbogbogbò ní orílẹ̀-èdè Nàìjíríà kù ọ̀sẹ̀ kan gbáko, iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àwọn ti gbáradì, àwọn sì ti ṣetán o láti pèsè ètò ààbò tó péye fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó sọ ọ̀rọ̀ yìí ní olú-ìlú orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ní ìlú Àbújá. DSP Josephine Adé ló sọ bẹ́ẹ̀ fún àwọn akọ̀ròyìn lónìí ọjọ́ Àìkú. Ó ní àwọn ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ìdìbò INEC àtàwọn àjọ elétò ààbò mìíràn láti rí i dájú wípé kò sí wàhálà kankan lásìkò ètò ìdìbò. Josephine ní àwọn òṣìṣẹ́ àwọn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ti táàdì, àwọn sì ti gbáradì láti fọwọ́sowọ́pọ̀ láti pèsè ètò ààbò tó mọ́yán lórí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé ètò ìdìbò tí yóò wáyé yìí yóò lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ tí kò sì ní sí ohunkóhun tí yóò yẹ̀ ẹ́. Yàtọ̀ sí ìpèsè ètò ààbò, ó ní àwọn yóò tún ṣèwádìí àwọn ibi tó ṣeé ṣe kí wàhálà ti ṣẹlẹ̀, àwọn ó sì tètè paná gbogbo wàhálà ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní 400,000 ọlọ́pàá ni àwọn dà sí àárín ìgboro. Nígbà tí Josephine tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ó kéré tán ọlọ́pàá yóò lu gbogbo bùdó ètò ìdìbò, yóò lù pani, tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ yóò máa lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó sọ. Ó ní ó kéré tán ọlọ́pàá 400,000 ni àwọn dà sí àárín ìgboro lásìkò ètò ìdìbò ọ̀hún. Ó parí ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọlọ́pàá tí wọn ò bá sí lẹ́nu iṣẹ́ wọ́n ní àǹfààní láti lọ dìbò fún olùdíje tó bá wù wọ́n lọ́kàn. Ó ní irú eléyìí kò tíì ṣẹlẹ̀ rí láti ìgbà tí a ti ń dìbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ gbogbo àwọn aráàlú wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí ohun gbogbo kó lè lọ bó sì yẹ kó lọ. Ọlọ́pàá 400,000 ládà sáàrin ìgboro lásìkò ètò ìdìbò. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ló fi dá àwọn ọmọ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá a subscribe.